ẹlẹ́bẹ̀ ọ̀hún ẹ̀yin tèmi ẹlẹ́bẹ̀ ọ̀hún ọ̀dẹ̀ ọdún bí èmi náà ni olórí Abímbọ́lá yín náà ni o. Orí ètò Yorùbá Láṣà ni mo wà. Orí ètò Yorùbá Láṣà ni mo wà. Ẹ jẹ́ ká jọ wo òwe méjì. Ẹ jẹ́ ká jọ wo òwe méjì. Tó bá ṣe wáyé yín sí, ẹ jẹ́ kí n mọ̀ ní abẹ́ àwòrán tí mò ń yà yìí. Yóò dára fún wa o, ojú òní tì wá. Àwọn àgbà bọ̀ wọ́n ní ebi ń pa mí, ọlọ́ṣẹ ń polówó. Ebi ń pa mí, ọlọ́ṣẹ ń polówó. Nígbà tí n tí ìwẹ̀ tinú, bó o ní ṣe wẹ̀ tòde, n tí ìwẹ̀ tinú, bó o mo ṣe fẹ́ wẹ̀ tòde. Láti pé tẹ́bi bá ń pààyàn, kò lè gbọ́n kankan. Tẹ́bi bá ń pani, kò lè gbọ́n kankan. Ju pé kí o jẹun lọ. Kò sí àbùjá, kò sọ́gbọ́n tí èèyàn lè dá sí ju pé kí èèyàn jẹun lọ. Ebi ò ní pa wá o, délé ọ̀tá. Ojú òní tì wá o. Ẹ jẹ́ ká jọ wo òwe kejì. Òwe kejì sọ báyìí wípé ọ̀pọ̀ ìgbà la máa ń pa òwe yẹn, ṣùgbọ́n a kì í sábà ń pa á tán. Bóyá nígbà mìíràn àwọn ọ̀pọ̀ èèyàn wọn ò mọ ìparí òwe yẹn. Òwe yẹn lọ báyìí, ó ní nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, nǹkan wọn ló ó kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ẹnì kíní ó ní òun wádò, òun wá odò kíyàn wá odò, kíyàn lọ sínú bí òkun ni tàbí ọ̀sà tàbí àwọn odò kéréje kó wá lọ wádò. Ó lóun pa ẹran òkété. Ẹran òkété. Ìkejì ó ní ìgbà tóun na pápá, òun da pápá lọ báyìí, òun dà lọ báyìí, òun wá pa ẹja òjijì. Òun pa ẹja òjijì. Báwo ló ṣe yé yín sí ẹ̀yin tèmi? Nínú ọdún ní tá a wà, ọdún tuntun 2025 yìí, ẹ dákun, ẹ jẹ́ ká ẹ ṣeré kó ba lè yẹ gbogbo wa. Ẹ jẹ́ a ṣeré kó ba lè yẹ wá. Àwọn ẹnìkan wọ́n tẹ́ pé irọ́ rabiti wọn ò tiẹ̀ kí ń parọ́ tí wọ́n máa ń mú lóòyẹ̀ ni. Kò dẹ̀ síbi tẹ́lẹ̀ ká wọn mọ́. Wọ́n á wá bí wọ́n ṣe máa yọ́. Kẹ́ ká wọn báyìí, wọ́n á wá bí wọ́n ṣe yọ́. Wọ́n á wá bí wọ́n ṣe yọ́. Róore o, ọdún tuntun ni. Ẹ jí a ṣe jẹ́jẹ́ o, ẹ má jẹ́ àtẹ̀ báṣubàṣu. Ẹ má jẹ́ àtẹ̀ báṣubàṣu nítorí pé ilẹ̀ ń yọ̀ o. Ire o.